Nasfati àwọn la gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu wọn lénìí pẹ̀lú ìfarabalẹ̀ tọ́lọ́run sì dá mọ́ wọn náà nù tó já sí pé kò sẹ́ni tó wà ń jókòó yìí tí ò rí nǹkan kan mú gbogbo ládàá àwa tálọ́run bá ní á gbọ́ wá sí yín tá a sì tẹ̀lé tá a lò ó ọlọ́run kó máa fún yín commission bẹ́ẹ̀ ọba dúpẹ́ fún yín gbàdúrà táwọn bàbá tọrọ fún yín pátá ẹjẹ́ àṣẹ á ní mẹ́ta mẹ́ta lé آمين يا الله. رب الفلك برب الناس آسف وفاوى الشيخ عبد اللطيف محمد بلو تلميذ àwọn lọ́yẹ ká pàdé lánàá a wá sí برب الفلك برب الناس làrúrì kan ni ò jẹ́ kí ká wà níjòkó pẹ̀lú wa lánàá ọlọ́run àfáà Sheikh Abdul Lateef nílé ńlá tìlmíì àwọn làlájì àgbà ọlọ́run wọlé àlájì àgbà náà tí wọ́n máa wà dáadáa ọlọ́run máa bá a ṣe dáadáa tí ó pọ̀ fún wọn nígbà ni wọn àtọlọ́run ó dàrú àfáà tìlmíì Sheikh Abdul Lateef ọlọ́sẹ̀ tíìn al-Qur'an rabbil falaki bi rabbin nas. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر النفاثات في العقد من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين. àwọn bàbá ní ọ̀kan lára wa àwọn lára wa ni ọlọ́run wá ṣe oore kan fún un lóore ìdùnnú ọlọ́run dákun ṣe oore náà lájẹmọ́nú fún ọ ọlọ́run fàlùbáríkà sóore náà wọ́n dé nfààní rẹ̀ ó kárí gbogbo wa náà àwọn bàbá alákànṣe àdúrà fẹ́ràn ọlọ́run náà pẹ̀lú àlìkáwọ̀tà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صل لربك وانحر إن شانئك هو الأبتر. àdúrà la fẹ́ tò ní ìṣe Insha Allah. owó alájà yà kọ́ọ̀dù ti dé bí wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì kí odidi alukur'an wa alájà àbẹ́rì alájà wa àbẹ́rì wọ́n bímọ ọlọ́run bá tọ́jú ọmọ náà ẹni ó bímọ ní òwò o bàbá wa mọ́gàjì jáàjì bàbá wa alájì sòráká bàbá dáadáa ni wọ́n jọ́ lọ́hún pé èmi ni fìdáwù wọn àwọn ọmọ wa mọ́wọ́ wá ọlọ́run mọ́sà kára ìjìnbọn sòráká ẹ̀rọ ọlọ́run kan láti Kánò mo ti jíṣẹ́ rẹ̀ ọlọ́run bá ṣàánú ẹ̀rọ ọlọ́run náà yóò bá gbàdúrà rẹ̀ 2,000 naira. bẹ́ẹ̀ ni alhaji muhammad sani yìí ó ní kí n fi 5,000 naira sápò àwọn bàbá látọ̀dọ̀ àfáà wa Sheikh Ibrahim Igboho kọ́lọ̀ wọn jọ jàre kó bá mójútó àlámọ̀rí rẹ̀ o lọ́n bá mójútó àlámọ̀rí rẹ̀ mọ́jọ́rọ̀ rẹ̀ ó dàrú o bí ṣe máa ṣe nìyẹn 5 fún dà tọ̀ 5 fún nù lápò àwọn bàbá ó ti dọ́dọ̀ àwọn bàbá o ó ti débẹ̀ o ọlọ́run bá gbà á yóò sì gbà á dáadáa ẹ̀rọ ọlọ́run kan ní òun ṣe wàhálà púpọ̀ ìyàwó lòun sì ń wá òun ò tí ì rí ọlọ́run wọlá àjòkó yìí ọlọ́run jogún ìyàwó àlùbáríkà fún o ẹ má wí bẹ́ẹ̀ ìhà tó kọ sí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run mọ́sà dá lóhùn ẹni ó ti róore tí ń dúpẹ́ oore ọlọ́run má jẹ́ ó bàjẹ́ kò yá álímọ̀ sírì minna. ẹ̀rù ọlọ́run kan ọ̀ràn àfáà wa rọ̀ yéṣù bííta ẹ̀dàpọ̀ ẹjẹ́ àfarabalẹ̀ ẹ̀rù ọlọ́run kan 1,000 naira wọ́n fi jíṣẹ́ o Captain Kwara United olóróró Abdulaziz ọjẹ́ tán ó sì dìde ó sàfẹ́ fún wọn gbọ́ pé òun jíṣẹ́ náà ẹ̀rù ọlọ́run tẹ́ ẹran jẹ́ o ó
ó níbi tí àwọn Kwara United wà ní tébù ọ̀dà ọlọ́run kó wá wọ láàjòkó yìí ọlọ́run yí padà sí dáadáa. Níbi tá a dé yìí tí kálukú ń bẹ lára ẹ̀ gbogbo tiwa yìí náà àwọn tí wọ́n ń wí yìí ń wí ni ẹnìkọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ bá ní kálukú ọmọ sọ bùkátà rẹ̀ ní ilẹ̀ òkun ọlọ́run wọlé àwọn tá à ń wí tí wọ́n yìí ọlọ́run bí bùkátà wa náà. وكلنا حيث كنا وعافنا àdúrà ọdọọdún tí a máa ṣe lọ́dọ̀ bàbá wa Àdájá lọ́dọ̀ bàbá wa Oníwàsí Àgbáyé níjọ́ Jímà níjọ́ mẹ́jọ ìní ní àgbálẹ́ lábàtà súnkẹrẹ lọ́dọ̀ bàbá wa Oníwàsí Àgbáyé. ó wá di àárọ̀ sátidé rẹ̀ ní gbogbo wa lọ pàdé ní Madinatu Sheikh Tadil Adam. Insha Allah. Babalájé. يا المصير منا لا تكشف الستر عنا وكلنا حيث كنا وعافنا واعف عنا. Bàbáàrí ìlú ṣe ń lọ léra wọn ní. Àbọ̀ ọdọọdún tá a máa ń ṣe ní Ṣàbáàn. Lọ́dọ̀ bàbá Olúwàsí Àgbáyé tá a ṣe lójú ayé wọn. Níjọ́ Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ àdádúró. Ọ̀sọ́dún kan. Bàbá wa Khalifa àwọn Olúwàsí Àgbáyé tèmi Mọ̀lánà Sheikh Mubarak. Àmín ya Rabbi. Kórìnlẹ̀ dáadáa. Ó wá náà ká máa lọ ọlọ́run jẹ́ àlọ́pẹ́ kálùbáríkà oṣù kọ́. آمين آمين يا رب العالمين. Lágbàlá ìyàsájú ẹ̀dá. Pẹ̀lú òpó ọlọ́run wọnú kàlẹ́ndà rẹ̀, òní ni Ṣàbáànì di mọ́kànlá. Méjìlá lọ́la. Lọ́tùnla Sunday mẹ́tàlá. Tó wá wá di ọjọ́ Monday. Tí Ṣàbáànì ó di 14. Òru rẹ̀ mọ́jú ni nísù Ṣàbáàn. Insha Allah. Láṣẹ́mùsù yámbà ní àǹtù ìríkà nìkan. Lọ́yìn bá bímọ nísìnyí dédé bá a ṣe wà yìí, kíkó rẹ̀ á kà kúnjọ Jímọ̀ ni. Àwọn yẹn wá ti ṣe Allahu Akbar jẹ́ pẹ̀lú mọ́gárì. Ilẹ̀ ti sú ọmọ àwọn èso ọmọ ọjọ́ Jímọ̀ mọ́ ó dijọ́. Karamakumullah. Àwa àtòkó níbí níjọ́ Monday. Insha Allah. Gbogbo ẹni tí ń lọ bí sí òtí darí iṣẹ́ rẹ̀ lọ́wọ́ lápọ́ lẹ́nu àfọ́ àwa yìí orí ọlọ́run ti ń bẹ ńjọ́ náà lápọ̀ yìí
kásẹ̀ gbogbo wọn wá tó fìdí mú bí sí pé báyìí bá a ṣe ìdòkó yìí tálámà tí ó wù mọ́ wa la ọmọ bẹ́ẹ̀ ọgbà gbogbo wa lẹ ní ọlọ́run á ní àmọ́ ẹnìkan ọjọ́ gbígbàdúrà àti ẹ̀ òní ni kò sí mọ́rẹ̀ ó bá mọ́rẹ̀ ó dìde kò mọ́rẹ̀ kọ́là bó sòun ni ànígbàgbọ́ àgbèsè rẹ̀ àkàfà kàmùsàtà fi kàmùsàtà sallallahu alaihi wasallam kan márùn-ún pamọ́ sára kan márùn-ún wà náà fìyàtì lùkú náà á fi gẹ́ ìrìn ha níbo ní ìlàmọ́dàmọ̀ wá wá sí واكفر لنا حيث كنا كفى الله خمسة في خمسة وعافنا واعف عنا orí ìdí èyí ìjọ mọ́ndé ọlọ́jẹ́ àjà àmín ya Rabbi wọ́n wà pàdé pọ̀ sí àtìmẹ́bá ti dọ̀tọ̀rọ̀ ọlọ́run fún wa a wà sí sùúrù a kù mọ́ gírígì èyí tẹ̀ ní ọba wa gbómi lọ́wọ́ bí káàkùkù náà ó di omi rẹ̀ lọ́wọ́ ni a sàlùwàlá a kì mọ́ gírígì àwa wá kí mọ́ gírígì tán lápapọ̀ a wà sàdúrà ọlọ́pàá ramadana nǹkan lè kú báyìí ọlọ́run bí a pàdé ẹ̀. àmín ya Rabbi kani Allahumma barik lana fi Rajabin بارك لنا في رجب wa Sha'ban وشعبان wa ballighna Ramadan. وبلغنا رمضان táwọn ẹni ọlọ́run máa ń ṣe lẹ́dà bá dé Allahumma بارك لنا في رجب وشعبان وشعبان ballighna Ramadan. وبلغنا رمضان Albarka sí Rajab fún wa. آمين 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 Albarka sí Sha'ban fún wa. Àmín. Wá jẹ́ àjọṣe tó ń gé pẹ̀lú Ramadan. آمين يا رب العالمين Ọlọ́run mọ́sà síbẹ̀ fún wa. آمين Albarka ọ̀la ìyá sáré. آمين يا Láàrin رب ilé ẹjọ́ sóní náà ni bàbá àfáà wa Dr. Abubakar Hassan Elehoro Al-Adabi. Láàrin ilé ẹjọ́ sóní lọ́lọ́run fún bàbá sọ́dọ̀. Ọlọ́run bàbá wọn yọ tí ìfẹ́ yìí náà lè parí. Ọlọ́run mọ́sà bá kẹ́ bàbá tó bí dòkítọ́ rẹ̀ lẹ́yìn. آمين يا رب Fún gbogbo àwọn àlùbáríkà yìí. آمين Bismillahi kúlù wàlláhu àtàwọn aláàjì wa sùráká àti gbogbo àwọn táàkà. Kúlù wàlláhu. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد Inna lillahi. وإنا إليه راجعون Ó ti kọ́ kalẹ̀ ní ìgbà tó bá tó fi hàn wá làwá mọ̀. الله أكبر Àtúkọ̀ yìí tó tún ṣọ́ọ̀kì wa nírọ̀lẹ́. Bàbá wa, àáfàá wa, ìfẹ̀sọ̀ Badamasi Lánrè. لا إله إلا الله Ìfẹ̀sọ̀ Lánrè Badamasi. Ìmáàmù wa ní ilé ìwọ́sà. Àdánù nìyí fúlù. الله أكبر كبيرا Báwọn àfáà bá ń lọ fúlùmọ̀tò. حياكم الله الكريم Tí òsín tó lè dí kòtò. Àti ìbọ́ lọ́wọ́ gbèdégbèdé tí bàbá wa ìmọ̀mọ́ àgbà. Ilé ìlọ́lọ́ tó rí ìwà ẹ̀. Wọ́n mọ̀ wá mú wa múyè ẹ̀jẹ̀ àpapọ̀ pé inna lillahi إنا لله wa inna ilayhi raji'un. وإنا إليه راجعون Bàbá ọba lórí ẹ̀fẹ̀lẹ́. Bàbá ẹ̀lábẹ̀rẹ̀ ṣe ṣéwù. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله Ẹ̀kú rọ̀jú. Àti gbogbo àwọn àfáà nínú ìlú wa tí gbogbo wa yìí jọmọ kéwú wọn. Àti bàbá àgbà lágége. كرمكم الله Bàbá wa mùdí. Ẹ̀pẹ̀lẹ́ púpọ̀. Bàbá ẹ̀kọ́ ìyà. Àti gbogbo ẹ̀yìn àfáà wa ní Qabatul Markazi yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ọ̀kan gbòógì lára wa lọ́lọ́mù. الله أكبر Ọ̀pọ̀lọpọ̀ ayé ìgbàlá Professor Magnus. Ọlọ́run ló wá mọ ọmọ tó ti gbọ́wọ́ wọn kọjá láti supervise project wọn àti wà láti tí wọ́n ṣe láyé. لا إله إلا Gbogbo الله táwọn ń wí yìí, ìdájá àjálù. الله أكبر
لا يستأخرون ساعة ولا يستأخرون. الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. الله أكبر. àdánù ni o àmàlà nàkúlù ilá máa yóò di ẹrọ ọlọ́run nílé àwìn kan ní ìyàtọ̀ sí ìjọ ìjọba nínú ọlọ́run ni ó dàrí ẹgbẹ́ aṣekúrú wà láwùn náà fún wọn báyìí. Allah gbogbo ọgbà yóò tí ọba dé jíjà náà sọ ọba dé àmọ́ gbọ́ làbárì náà kàn wá lóbi bó ṣe wá kàn wá wọn kó o sì dé lóbi jìnnà. ọlọ́mọdé ilé wọn dàrú àmín wọn dàrú ni wọ́n kọjú sí mọ́sàsí lábàdà آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. wọ́n ti sọ ní sí pé kí ní òfófó ayé yìí ti pé aago mẹ́wàá àárọ̀ la insha Allah wọ́n òfófó ayé ti pé bẹ́ẹ̀ pé aago mẹ́wàá àárọ̀ la náà ni janaza yàtọ̀. Àmín. tó a máa lọ bí Al-Qur'an Insha Allah. kò jọ̀sẹ̀ méjì lọ́rùn sí àbí mẹ́ta tá à ń sọ pé bàbá wa láàkì òdìdí Al-Qur'an nìkan. Àmín ya tó Rabb. a máa lọ bí Al-Qur'an ni àmọ́ká tó lọ ní ẹgbọ́ báyìí àwọn kan wá bá bàbá wa lẹ́jẹ́ àgbà. odidi èèyàn mẹ́sàn-án níbẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. wọ́n ti wá kó 20 million báyìí wọ́n làwọn ò fẹ́. La ilaha illallah. gbogbo 20 million yìí náà àwọn ẹlẹ́yin tó àánú ni wọ́n ń dá àjọ fún wọn. wọ́n wá ń bọ̀ wá bá bàbá pé ẹgbẹ́ wa. kò sì sáwà tí wọ́n wá bá àwa mùmí ní ẹgbẹ́ wọn yìí náà yìí. ẹgbẹ́ wa jẹ́ ọgbọ́sẹ̀ mi wá pé èso lè fi wá ní 1,000 rẹ̀ múnà ràn bẹ́ẹ̀ ọ̀nà bẹ́ẹ̀. innamal mu'minuna Ikhwatun. ọmọ ìyá ni wá. Allahu akbar. ẹ dákun ká tó lọ torí ọlọ́run sọ́sẹ́kù lọ́wọ́ rẹ̀ kó náà fi kún lò kéré sí ní ìzáyé Yarfa'u ash-shada'id. gbogbo tọ́wọ́ kọ́bọ̀ ní ilé ewu bá dé ọlọ́run fi la àwa náà. Insha Allah. bàbá kí n kẹ́rù dà lùkúránù yìí tẹ́ ẹ dákun ẹ̀ mọ̀jẹ̀ á lọ gbogbo bọ́ọ̀lù bá ṣe kẹ́ka lùkú sí ká dáa kó sì jẹ́yà yìí èyí tó jáde ní pé kásìlá hàwùlà wà láti wọ́n tẹ̀ ẹ̀yọ̀ kan ọlọ́run là wọ́n. Àmín ya Rabb. wọ́n bá là wọ́n là àwa náà. Àmín. lá hàwùlà lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Bismillahir rahmanir rahim. La hawla wala quwwata illa billah. Fún àwọn bàbá kéèmì yá àwọn ti bẹ̀rẹ̀. Fún àwọn táwọn arìnrìn àjò ọlọ́run fi sọ̀rọ̀ sọ wọn, ọlọ́run ṣàánú wọn. Ọlọ́run o, ẹni bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Ẹ dákun lẹ́ẹ̀kan sí ẹjẹ́ àwì. Bismillahir rahmanir rahim. Bàbá, wọ́n lẹ́ni aṣàdúrà fún ẹ̀rù ọlọ́run kan wáyà yín, ọwọ́ bá bàbá ọlọ́run sì gbàdúrà rẹ̀. Alhamdulillah. Àdúrà àwọn ti wá gbà báyìí. Karamakumullahu al-karim. ọwọ́ bàbá wọn ṣàdúrà ọlọ́run sì gbàdúrà rẹ̀ ó ti wá sẹ̀ẹ́rì kẹ́ ọlọ́run mọ́jẹ́ kẹ́ náà ó di ìyọnu fún mọ́ Àmín ya orí náà Rabb. wá kárí àlùbáríkà ọ̀la ságbẹ̀dá Àmín. ọlọ́run kéèmìyà Allahumma salli ala sayyidina محمد وعلى آله وأصحابه وسلم آمين يا رب. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم أولئك هم المفلحون. آمين. بسم الله. غفرانك يا ربنا 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 غفرانك يا ربنا
غفرانك ربنا غفرانك ربنا غفرانك ربنا غفرانك ربنا ẹ má mú kùránì lọ lé nítorí ọlọ́run nínú àwọn kùránì mẹ́tẹ̀ẹ̀ta ọ̀kan bẹ tí ò ti pín wá báyìí ọ̀pín wá báyìí òṣìṣẹ́ táwọn ìṣẹ́ ń lé láti ká máa wù lọ lé o ká dá padà. àmín. ẹ̀rọ ọlọ́run tó mówó ìwá ìyàwó méjì ló ní ọlọ́run fi rọrùn sáàrin wọn o. àmín. àmín. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. الشيخ عبد الرحمن àwọn àlàdé àgbà gáúsù lónìí wọn ìjókòó wọn ọ̀la ní níwájú bí àwọn bàbá ní aago àdúrà wà láàárọ̀ wàásù wa wà ní ọ̀sán ìrọ̀lẹ́ insha Allah. ó ti pẹ́ tàbí wọn jòkó bẹ́ẹ̀ ọlọ́mọ̀ọ́sẹ̀ yìí lájòkó wọn àfọ àwọn Sheikh Abdulrahman ọ̀làdé àgbà ọlọ́run fàlùbáríkà sí ibùdó àti sínú mizanil hasanat àrọ̀bẹ̀ yìí àwọn akọ́nà ìyẹn lọ́la láàárọ̀ làdúrà lọ́sàn-án mọ́rọ̀lẹ́hùn ni wá sí taqabbalallahu minna salihati àmín. àmín. àwọn àgbà nílò ọgbẹ́ lọ́jọ́ ẹ̀mọ́ wa dáadáa. àmín. àmín. níjọ́ àlàmísì Dr. Kaduna ẹ̀súnmọ́mi níjọ́ àlàmísì Dr. wá sí wa ní abáyàwó níjọ́ àlàmísì Dr. Kaduna àbá awal ẹ̀súnmọ́mi ẹ̀yìn àbá wa kọ̀ọ̀tì dáwà ẹ̀súnmọ́mi ọ̀ níjọ́ àlàmísì là ń lọ abáyàwó insha Allah ilé aláwọ̀ náà ìjọ Tuesday ilé aláwọ̀ ilé àtàlátà ilé aláwọ̀ ilé àlàmísì lábáyàwó lọ́pọ̀sàdé àlùgbà náà lọ dárúkọ kó sì gbà á lẹ́sìn fún wa barakallahu fihi. àmín ya rabbi. àmín. khutba insha Allah. àmín. ọ̀dọ̀ bàbá wa kàlẹ́ ńlá ọ̀dọ̀ bàbá wa Mọ̀lánà Sheikh Muhammad Bello Al-Adabi ilé ńlá níjọ́ àlàrúbá náà là ń lọ ilé tiwọn fún gbáàsì centenary yóò sì yẹ wá yóò lálùbáríkà ọlá sí dín al-Qur'an àmín. tí al-Qur'an ní abáàmì ibi nìkan ní òyì. talata àlàrúbá àlàmísì báṣìlẹ̀. kútùbà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمورنا واصل لنا دنيانا التي فيها معاشنا واصل لنا آخرتنا التي فيها معادنا آمين يا رب. واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم اجعل خير عمرنا آخرة وخير أعمالنا خواتمها وخير أيامنا يوم نلقاك فيه آمين يا رب. اللهم إنا نسألك عيشة هنية آمين. وميتة سوية آمين. وموتا غير مقدم ولا فاضح آمين. اللهم إنا نسألك خير المسألة آمين يا رب. وخير الدعاء آمين. وخير النجاح آمين. وخير العلم آمين. وخير العمل آمين. وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا آمين. كل موازيننا آمين. وأكد إيماننا آمين يا رب. وارفع درجاتنا آمين يا رب. وقبل صلاتنا وقبل خطيئاتنا آمين. ونسألك العلا من الجنة آمين. اللهم إنا نسألك موجبات رحمتك آمين. وعزائم مغفرتك آمين. والسلامة من كل إثم آمين. والغنيمة من كل بر آمين. والفوز بالجنة والنجاة من النار آمين يا رب. اللهم أحسن عاقبتنا في الأمور كلها آمين. وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة آمين. اللهم اقسم لنا من خشيتك
آمين ما تؤول به بيننا وبين معصيتك. آمين ومن طاعتك ما تبلغنا بها جنتك. آمين يا رب. ومن اليقين ما تعون به علينا مصائب الدنيا. آمين يا رب. ومتعنا بأسماعنا آمين وأبصارنا آمين وقوتنا آمين ما أحييتنا. آمين واجعل الوارث منا. آمين. واجعل ثارنا على من ظلمنا. آمين يا رب. وانصرنا على من عادانا. آمين ولا تجعل مصيبتنا في ديننا. آمين ولا تجعل الدنيا أكبر همنا. آمين ولا مبلغ علمنا. آمين. ولا تسلط علينا من لا يرحمنا. آمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته. آمين ولا هما إلا فرجته. آمين ولا دينا إلا قضيته. آمين. ولا حاجة من حوائج الدنيا والآخرة آمين إلا قضيتها يا أرحم الراحمين. آمين. ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين وصلى الله على نبينا محمد آمين وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا. آمين يا رب. بسر الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا قلنا سبحان سورة الكوثر Alhaji Abdulwasi tó ti ṣàdéhùn láti di ọ̀sẹ̀ kẹta nísìnyí pé gbogbo oníwàásí tó bá ṣe wàásí ni wọ́n máa fún wọn ní 10,000 naira. Tòní náà ti dọ́dọ̀ àfa àwa Muyideen, tòní náà ti dọ́dọ̀ wọn. Wọ́n sì ti ṣètò bẹ́ẹ̀ kalẹ̀. Alhaji Abdulwasi náà l'Amẹ́ríkà náà wà àtàwọn àtìyàwó àtọmọ wọn gbogbo tí wọ́n béèrè ọlọ́mọsà ṣe fún wọn. Ọlá gbogbo jẹ́mọ́ àti ṣe ámì yìí. آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك